ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o. ilé ìwé ṣóun lóbìnrin ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹgbẹ́ ò dá nǹkan kan ń bani lórúkọ jẹ́ ìwà jàgídíjàgan ìwọ ló máa bá níbẹ̀ ọ̀rẹ́ ronú rẹ̀ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà o. ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o. ìwé lárí kọ́kọ́ ó lọ kà o mo dá ó níbi tó máa tiẹ̀ dé ó délé ìwé tán ó yàyàkúyà ọlọ́dún lóṣó ṣé èyí wá dá arábìnrin olúrẹ́ o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀ jẹ́jẹ́ láyé gbà o Dáfídì jẹ́jẹ́ láyé gbà o Kírísítánà jẹ́jẹ́ láyé gbà o Bẹ́ẹ̀sì jẹ́jẹ́ láyé gbà o Láńlọ́ọ̀dù jẹ́jẹ́ láyé gbà o ọ̀dọ́ sẹ́yìn. Ẹ̀dá. Ẹ jọ̀ọ́ ṣé bàbá tó bí yín ó jèrè yín sá ṣé ẹ lẹ́ẹ̀rí mi ń bí ńgbà tẹ kọjá báyìí. ẹ má bínú sáàrin ni bàbá ẹ má bínú. ẹ rí mi ẹ fẹ́ kí mi ni kò ní dáa fún yín. ẹ má ṣe pé fún mi o. lémi ẹnì yẹ ẹyin o. ṣé ọ̀ràn lọ fi ń kí ni bàbá bẹ́tà. àbí kí ni gbogbo nọ́ńsẹ̀nsì yìí gan ṣé àsanwọlé ni ṣé àsanwọlé yìí mo bí bàbá. olórí burúkú náà ẹ̀yin ọmọ yìí tẹ́yìn ọba ń ṣe olórí burúkú bàbá àti ìyá lè máa wẹ́ẹ̀tì fúláwà bí kóòrùn kọ́lọ̀ bíi mẹ́rin láìsàn yàmà tanga. ẹjọ bàbá ẹ má tún ẹ bá mi nípa ọ̀rọ̀ àwọn òbí mi mọ́. wèrè ẹbí olórí burúkú wo ló ní o ti wà bí ọdún lọ́dún kan wọ́n ti sọdún bíi mẹ́rin lójú rẹ̀ ń bí ọ̀lọ́lé ọdún wèrè kí wàá ní wúwúlò ẹ ìyá rẹ̀ ò pè é ní kò kí mi ńgbà ìyá rẹ̀ náà kúkú dó mọ̀ jásẹ́wó lòun náà ń bá bó orí òkìkiri àdúgbò ni ẹlẹ́yà tó rí gẹ́sẹ̀ yìí àwọn olóra wo èyàn mẹ́lẹ́ sí ìdajì gbẹ́ ni wọ́n pè lápẹ̀ta kò lè gbọ́ ẹni sùúrù kò jí ni ara alẹ́jì kò jí ara sì ti kẹrin náà máa jí ẹ àpàdé lágbájá o ẹ lè bọ́ ń bẹ̀ yín olórí burúkú ọmọ yìí bàbá ò lè gbé kọjá àjọra bàbá ọba kọ́rù lẹ́yìn ilé jẹ́ design sí flower design with iron irin ni mo fi design flower bí ẹ ṣe ṣe prison yard ni mo ní kí wọ́n bá mi ṣe síbi torí mọ̀ pé ẹ̀wọ̀n lẹ́yà padà kú sí. àtàmì ọmọ ni ó èmi. abakilo dé sẹ́yìn nìkan ládùúgbò yìí olórí burúkú yìí. tẹ́bá ti rí wa tẹ́bíṣọ̀ tó wà ètò ilẹ̀ ẹ tí kò máa lò tẹ́bá ti rí wa ṣé ti gbọ́. òdodo ọlọmọdà. bóyá tí a ti lọ ni. eyín ẹyọ ni olórí burúkú ni ó sì sáré lọ́ọ̀kan aṣọ náà fún ẹ mú wò kí ni wọ́n fẹ́ wọn máa tì kò lè dì irú èdè ń wo ìyá ń jẹ́ ọmọ ọ̀dẹ̀ ni wọ́n jẹ́ wọ́n máa gbé ọmọ ra ìwọ̀n bọ́ owó oúnjẹ kí wọ́n bá sẹ́ǹdì sí ẹni kó fi rádà ọ̀tù ẹni tó ń kó o lé lọ́ọ̀rẹ̀ ọmọléèwé tí ò gbowó oṣù wọn tó kó sí wọn orí rẹ̀ láì sàjẹ́ àjẹ́ gan àwọn jẹ́jà jẹ gan tí ó pọ̀ mọ́ jẹ irun orí wọn ògùn tó yìí. kí ni problem yín bẹ kí ló kàn yín bẹ. orí ẹ lọ́dàlú ẹ̀yìn lòsì burúkú yà jíkàmọ̀lẹ̀ bàbá ó lè sọ̀rọ̀ jíkàmọ̀lẹ̀ tí wọ́n ṣe gbọ́. wọn bí yín re tẹ́bá kú òbí tẹ́bá kú ònu tẹ́bá kú òbí tẹ́bá gbàbí dọ́rùn kẹ́kọ̀ọ́ mi náà máa lè. ìwọ lórí burúkú wọ́n bí ẹ̀jẹ̀kẹ́lẹ́ àwọn àtàn jẹ sọ́ọ́ni tó gbé sárùn yìí ẹ̀mú tọ́pù 150 Sokoto 75 gbogbo àwọn 1000 wọn ní àwọn brothers end up Katangua ní àti Yaba Christmas time ó gbé sọ́run ọwọ́ wọ báàgì gbèrè tó gbé dání sórí báàgì yìí àṣírí wọn ti tú sí mi ní ọwọ́ Bukky Black ló gbérú ẹ̀ ńgbà tá a lọ sí òkú Akaba wánu níjàpá gbó báàgì jẹrẹjẹrẹ wọn jà ń gbé èdè mọ̀ ń wò pé láì tráfù àsáwọn red wine red blue bíi power horse lọ́dánà látàgbàkó báàgì inú prison yard làwọn títí mọ́ sọ ìwà tá a fi kó mpẹ́tì
oníjó onípàtí sì fẹ́ ìjókòó wọn òdìdé náà kọ́ bọ̀ ẹ̀yin olórí burúkú onímọ̀ bí ẹnu àkè èmi náà ṣe lẹ́sẹ̀ kìíní sí àbí ọ̀sán méjì kìíní ẹ̀mẹ́ bàbá gidi lèmi tẹ́bẹ̀ bá ṣe bàbá gidi gbogbo kìíní kàtún wèrè táyìn àṣìbàdì táyìn kọjá ń bí èmi ò ti rẹ́pù yín tá a ti pé mo rí sáfara mi fún ìyá mi súra kíni wọ́n fẹ́ kú sọmọ lọ́rùn ni fáńbọ́ọ̀lù kí mọ́kì ẹ̀ sẹ́sì mọ́kì sẹ́sì. ẹ para yín ni. jọ fún mi sílẹ̀ jọ ò ní sọ̀rọ̀ síbi tó yẹ kó sọ̀rọ̀ sí. nímílẹ̀. èso ti ṣẹlẹ̀ láàrin yín. ẹ para yín dànù. olórí burúkú jáwọ́ fún oyún sẹ́ńbílòkù fún ọ. inú tó lòún sí dà wèrè kúrò àmàṣẹ́ ń wáyé náà wọn ò máa mọ́tò kan lè yẹn wọ̀ inú tẹ́lẹ̀ lè fi lóyún dà inú pẹlẹbẹ oyún wo ni ó dúró síbẹ̀ ọmọ náà gbọdọ̀ ju báyìí lọ olórí burúkú wọn sì ń kó òbò wọn ń kó òbò gbogbo nǹkan báyìí wọn ti sọ di súwìtì wọn bá dá wọn ti gànà báyìí àdìbò burúkú lẹ́nu ẹgbẹ́ oh man shit man ouch àwọn wèlé ọmọ. Kalẹ̀ ń bèrè. Wọ́n ní nǹkan. Wọ́n sùn. Ẹ̀dá náà kí wọ́n lè wà. Ẹ tẹ̀lé. Ẹ gbọ́dọ̀ kọjá abẹ́rẹ́ o. Alright. Ẹ ká sùn máa. Wọ́n sọ fún wa wípé wọ́n ti fowó kówó ilé. Wọ́n láwọn dáàdì ọkọ yín wọ́n ti fowó kówó ilé. Ọkùnrin lọ́wọ́. Rárá mo ní ìpè wọ́n ti fowó kówó ilé. Àwọn dáàdì. Àwọn dáàdì Ẹ wọ́n ti fowó kówó ilé. kí ló ti fọwọ́ ká sùn? Rárá àní pé ilé wọ́n ti fi owó kówó ilé. Ilé. Àwọn ìjọba fowó lé. Rárá mà a ní ilé yín ilé tá a wà nígbà Ilé wa. wọ́n wà ní pé tẹ́lẹ̀ fún wa wọ́n ti fi kún owó ìfẹ́ dáàdì ti fowó kún owó ilé. Ìrọ̀ kálí mi ti kú. Àmì ọkọ yín. Ọkọ tèmi. Kí ló ṣe fún mi? Ó fowó kún wọlé. Ó ti fowó kówó lé. Ó fowó kówó lé báyìí. Owó ìfowó lẹ́gbẹ̀ẹ́ máa ṣe. Ọkọ mi fowó kún. Èmi ò kọ́ látàrọ̀ ṣáàtúmọ̀ pé ó ti ń dùn. Padà ti sọ̀rọ̀ sókè kí ni gbọ́ dáadáa. Ẹnu àtọ́jú ẹni mo máa wò wá fún ọ pé kí ni. Ó yẹ kó tí mo pé kó sí nẹ́tíwọ́ọ̀kì létí méjì. Wọ́n fowó kówó lé fún yín. Ìyẹn náà dáa. Ṣé orí kéèsì tó gbé wá síwájú ìjọba tèmi yẹn náà dáa. Ṣé orí iṣẹ́ tó ń wò yìí ó ti ga jù ẹsẹ̀ mi la fẹ́ pa gbogbo iṣẹ́ àyè. Ṣé ó gbọ́dọ̀ mi ní sí? Tábà ti pa lọ iṣẹ́ àyè náà ní sí. Èmi kan ti rú fúnra mo ti rí pé mo ti ṣò lára iṣẹ́ àyè. Ṣé ó ti yẹ ẹni sí? Torí lẹ́yìn tó ti ń bọ́ sí bí grace. Àwọn tó bá wá ẹsẹ̀ wọn máa tó lẹ̀. Èmi bí ṣe wá ìṣẹ̀lẹ̀ ẹsẹ̀ mi wá rárá sí bí báyìí. Ṣé kò tó wá ń sọ fún ẹyẹ ti lọ? Ẹyin náà wá ṣẹ́kùn ṣára yìí. Ẹ wá kún yẹn ẹsẹ̀ yìí. Ṣé ó lọ́wọ́ fún wa tá à ń pè ní ọ̀kadà ọlọ́kadà àwọn máa ń fẹ́ di ló ń jẹ́ bẹ́ẹ̀ aristo ṣé ó ti yẹ ní sí. Wọ́n ní àwọn kì í ṣe irú yẹn. Àwọn kì í ṣe irú ọmọ bẹ́ẹ̀. Àwọn tó darí wá kì í ṣe irú ọmọ bẹ́ẹ̀. Àwọn ilẹ̀ yìí ń ṣe nù. Nǹkan tí mo sọ fún yín pé àwọn kì í ṣe irú àkíntẹ̀ láwọn aristo. Tó sí ẹ nígbà tí wọ́n fi kú ojú bíi tèmi báwo ṣe máa tó sí ẹ wọ́n lè tó sí ẹ báyìí báwo bàtà gíga. Bàtà gíga náà ni mo máa ń wọ̀. Kí ló dé tó wá wọ sí ipa sí ẹ. Ẹ̀mí ẹ̀ṣẹ̀ dé láti kíláàsì. Ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó. Kí ló ṣẹlẹ̀? Ṣé bàbá láńlọ́ọ̀dù yẹn ló ní èmi ò mọ̀yán kí èmi ò lè kúnlẹ̀ èmi ò lè ṣe gbákan ọmọ Yorùbá tí ò lẹ́kọ̀ọ́ this and that. ṣé ẹ wá jájòjì sí ẹni nǹkan tó ṣe Fẹ́mi àti Kúnlé lánàá nìyẹn in fact mo ro tí Kúnlé mọ́ lára ni ó yẹ kí n bu ṣìtẹ̀ kí n bu ó tún wá ṣe tán ó tún wá fi rẹ̀ rí àwọn òbí tèmi mo sọ fún ní pé kó má láéláé sọ kí nìyẹn mọ́ ní ilé ayé ẹ̀. Èmi ò rí lè bù náà torí mo ò gbà àgbàlagbà and ilé ẹ̀ la wà mi lè bù. So aṣáà sanwó ṣé ìwọ ò sanwó ẹ pé èmi sanwó tèmi pé.
èèyàn mátà ò ṣé o mọ̀ pé bàbá yẹn ò ní lára òun ló nílé ó lè wá jáde at any time. tẹ́nà máa gbé lọ sí court. a ní lè ṣe yẹn a ní time a lówó tá a máa fi sùn ẹ̀. jọ nítorí Ọlọ́run court yẹn la máa gbé lọ. àwọn àdèmá get sponsors people are out there to sponsor us. inú ilé ẹ̀ la wà òun ní alpha and omega of this house. alpha and omega my foot girlfriend jókòó we will sue him. ṣáà tẹ̀kẹ̀ easy kí ló ń kà. ní orúkọ magazine yẹn ní àwọ̀ school. ó wà ókè o. ó ìwé kò sóúnjẹ láti ẹ̀ ti jẹ ó dé lọ sóúnjẹ náà èmi mo sóúnjẹ láàbò mo sóúnjẹ ní àárọ̀ yìí lọ sóúnjẹ jọ yẹta àwọn. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngàn. kúnlẹ̀kúnlẹ̀ báwo. Barrister K báwo ni kújẹ́ mẹ́ta. àjọ rẹ pẹ̀lú iṣẹ́ yìí ni iṣẹ́ adájọ́ta gbà nínú ìjà rí. gobi náà ni. ọlọ́run aṣáánu wa ẹni bá ìdílé kúnlẹ̀ ó kọ́ nílò tí wà lóyún bàbá yìí sí. Barrister ó kọ́ ọdún kan fún mi láti kó náà gbà. ọlọ́run àkún wa àwọn dáàdì ni wọ́n ránṣẹ́ pè mí jẹ́ sáyé lọ rí dáàdì. Barrister kódà gan mo tètè fẹ́ rí ìpọ̀lọ̀ pọ́pùsì tó sọ́nsìn náà ni tá a mú gba wàhálà mọ̀ mú tá a bá mọ̀ wàhálà mọ̀ ṣe tá a bá wo ṣe báyìí wàhálà mọ̀ ṣe ó lè ti fẹ́ sú wa o ṣojú ẹ̀la ìbá ń bá wọn sọ̀rọ̀ sí ti bọ́. kó lè máa wọ ọ̀rọ̀ pọ́pùsì nìyẹn máa yanjú ẹ̀ bàbá mi ni wọ́n mú bọ́ yẹn máa ṣe mú mọ́ àwọn so máa yanjú ẹ̀ ṣùgbọ́n ẹ kò ní síṣòro ẹ kò tẹ́kẹ̀. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé. dáàdì àwọn tẹ́lẹ̀tì à ń sọ̀rọ̀ pa àwọn ẹ̀ ìjà rẹ̀ tó jẹ́ ló àti pé wọ́ọ̀dún mélòó mélòó ni wọ́n sọ fún yín dáàdì mi. ẹ ní tilẹ̀ ń tọ́ lọ́hùn wọ́n ṣe ní ọjọ́ mi lówó nu wọn tó ti yé o ṣùgbọ́n wọ́n sanwó ọdún mẹ́ta náà ní ẹ̀ san ọdún mẹ́ta àbí wèrè láti ẹ̀ ṣe é fẹ́ kò ṣe é fọ̀rọ̀ lọ owó ọdún mẹ́ta ni wọ́n san ní ọdún kan àbọ̀ lọ ní ẹgbẹ́sẹ̀ lórí burúkú wọn èdè ní tí mo sì fẹ́ kó ṣe gẹ́gẹ́ bí lọ́ọ̀yà tó a bá dìbò rẹ́ǹtì wà bí pábí mẹ́rin nínú àwọn tó kókó jáde ọ̀ dalẹ̀ wọn bóde ìfẹ́ wọn lè mọ́ owó tí wọ́n sì ti san sílẹ̀ tẹ́lẹ̀ káṣù. aládì gẹ́gẹ́ bí mo tẹ wọ́n léwe tẹni kó lọ ṣòfin tó dẹ̀ mú òfin dáadáa tí n bá mú òfin tó dẹ̀ kó fún ìjì ẹ̀yìn mi gbọ́ lọ gbà yín láyé nǹkan tẹ̀lé ṣe yẹn nǹkan yẹn ò dáa because àwọn pípọ̀ ọmọ tẹ̀ ń sọ wọn pa yìí èèyàn kan ní wọn wá léwe àti kí owó wọn wá léwe ó dẹ̀ easy ẹ jẹ́ kí wọ́n ní sùúrù pẹ̀lú yín kẹ́yìn náà dẹ̀ ní sùúrù pẹ̀lú wọn because nǹkan tẹ̀ ń fà lẹ́sẹ̀ yìí tí àwọn ọmọ yẹn bá lọ mẹ́jọ yín lọ bá àwọn ọmọ yẹn àtàrí bìtì agbára ẹ̀mí gùn ní ká o ètò ẹ̀mí tí wọ́n bá yín láti ṣètò ọ̀rọ̀ yìí àmì tẹ́lẹ̀ láàrin ara wa mi ì fẹ́ wàhálà fún yín bẹ́ẹ̀ dẹ̀ ni mi ì fẹ́ wàhálà fáwọn náà dáadé yẹ ká yanjú ọ̀rọ̀ yìí mo fi Ọlọ́run bá bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tẹ bínú yín mo ti bá yín sọ̀rọ̀ bí bàbá sọ̀rọ̀. ẹ̀yin wo ẹ fi Ọlọ́run bẹ̀ yín dájú. ẹ dákun ó ṣe literacy ọmọ subject léwe. àwọn literature kọ́ la sọ yìí. wọ́n ti sọ sórí báyìí díẹ̀ fọdún dán kí wàá ní kọ́ bá mi lẹ́yìn mọ́ta ṣé mo lè jèrè wọn mẹ́ sábà pé owó tí mo yá owó àjọ tí mo sanwó sùkúù rẹ nígbà tó wà léèwé tó fi di lọ́ọ̀yà tó dì í náà tá a jèrè látijọ́ yìí àwọn bẹ́líìsì àbí kí ní pè wọ́n tí wọ́n máa bẹ́ẹ̀lì kiri ẹgbẹ́ kóòtù ṣé ọ̀nà lọ rí ìdí ni. níjọ́ ni mo fẹ́ jèrè ẹ̀kọ́ bá mi lẹ́yìn síta lọ́wọ́ bẹ̀rẹ̀ sítórì àbí sẹ́kọ̀ bẹ́ẹ̀ náà mo pè last week pẹ̀lú kí tẹ̀ máa pè ọ́ kọ́ máa fi gbé fóònù mi fóbìnrin o wọ́n stop ẹ̀ gangan èmi gbé ọ obìnrin sọ fún mi pé the number you are calling is not accessible is that accessible mo máa jágbe mélèyìn o láyé kò tún gbé fóònù mi mọ́ ọmọ mi mo fẹ́ bá sọ̀rọ̀ kọ́sẹ́ǹdì káàdì 200 lásán àṣẹ súùtù táì náà ni lẹ́mọ̀ wọ̀ kiri kílẹ̀ wá ń ṣe lọ́ọ̀yà fún. dáàdi ọ̀rọ̀ ìṣàtìkọ̀ kò ṣe ṣàkàtì èmi kọ́ ni mo bá yín sọ̀rọ̀ ẹ ṣe mọ àwọn network bóyá mo wà lé bóyá mi ì sí lé bóyá mo pa fún bóyá mo pa fún tó bá ti pè èèyàn kan wà bá yín sọ̀rọ̀ pé mi ì sí lé ọwọ́ ìṣàtìkọ̀ náà sọ ṣé mo ti múyàwó wálé fún yín pé mo fẹ́ fẹ́ ni àbẹ múyàwó kan fún mi tí mo fẹ́ sọ̀rọ̀ ìṣàtìkọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn àti ẹ̀yàn tán láti yín bá ṣe máa yanjú ẹ̀ tí wà á dẹ̀ tó tí ò ní sí wàhálà nù yín tẹ́yìn máa nísìmí táwọn náà máa nísìmí òun mo wá fún ẹjọ́ tó lọ ládi ìyẹn ni kẹ́kẹ́ ká ṣe é sìn ẹjọ́. sotí rẹ̀ dáadáa tí ọmọ ẹ̀ lọ́bọ̀jú mi rí bí wọ́n bá sì sanwó rẹ̀ báyìí ọmọ gbó bí àtàwọn wẹ̀ni pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ oní àlọ́ jáde olórí búkú ló ti kọ́ mọ́jọ yìí láìsí àmọ́ àfa tí wọ́n mú ìrùgbọ̀n tó dá sí tó báyìí wọ́n fẹ́ máa sọ ọmọ lórúkọ ládùúgbò àbí ọlọ́run sì ní fún ọ sí gbogbo àwọn bísíǹsì burúkú tó fẹ́ máa kọ́ọ̀tì ládùúgbò ọlọ́run ní fún ọ sí sọ́tìrì wọ́n mẹ́sọ̀ pé mo mú inú ilé yìí mo lé gbogbo ẹ jáde ìwà nígbà kankan síbẹ̀ tó bá yí lórí mi wọ́n ta ilé yìí ebi ọ̀pá ọyọ pa ìyá ẹ̀ má bá ọmọ ẹ sọ̀rọ̀ sọgbọ́. màá ṣàpèyí pọ̀ ṣà máa pè àrùn ojú ẹ̀ ọ̀pọ̀ àrùn ojú ẹ̀.
ó ti lọ operation overrule operation overrule. Operation overrule kò objection overrule ló pè máa. àwọn lọ́ọ̀yà ló sọ bẹ́ẹ̀ ṣé orí gbogbo ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ dáná látàrọ̀ mú ń gbọ́ gbogbo ẹ̀ ṣó ti yẹ ẹni sìn àwọn èmi lèmi sọ fún ẹ tó bá jẹ́ pàbó kí ló bá ń wọ̀ ẹ̀fẹ̀ bó já fìn bó jẹ́ni tí ò lẹ́sẹ̀ kan rárá ló bá fẹ́ tó lè mi yẹ fún ara mi gan ara mi ò pé tara etí bíbá yìí ó dùn mí. ọ̀rọ̀ ìyàwó kọ́ là sọ màmí dáàdì mi àtàwọn tẹ́nàntì tí wọ́n gbà sílé ni wọ́n ń fa wàhálà ìyẹn ni mo wá fún láti bá wọn yanjú pé dáàdì ní kí n pè wọ́n lẹ́jọ́ kí n gbé wọn lọ́lé lẹ́jọ́ kò dẹ̀ da ṣé àmọ̀ pé àti owó wọn wọn léèrè kò easy èèyàn kan ló kó fún wọn lọ́fíń wá lọ́gbọ́n lọ́fíń wá léèrè so a ní láti take it easy òun wọn tó máa sọ pé kí n pè wọ́n kí n pa àwọn náà kí n pe dáàdì kí n pa àwọn méjì kí n bá wọn yanjú ọ̀rọ̀ yẹn àmì kébìlì kó má sí wàhálà nílé yìí mọ́ káwọn nísinmi káwọn tẹ́lẹ̀ náà dẹ̀ nísinmi nǹkan tí mo wá fún ẹ̀kọ́ ń ṣọ̀rọ̀ ìyàwó láàṣọ màmí o. ẹ tásìkò ìyàwó bá tó máa mú wá ìyàwó kó láǹṣọ yìí mà. ẹ fẹ́ pa àwọn tẹ́nàntì. àwọn wọn ní problem pẹ̀lú dáàdì mi láti ṣẹ́tù ẹ̀ gẹ́gẹ́ bí àwọn òfin gbọ́dọ̀ dáàdì àwọn fẹ́ gbọ́n lọ kọ́ kó lè possible àwọn òbí kan ló wà wọ́n ìwádìí ìwé owó dẹ̀ wọ́n fún wọn tí wọ́n manage ara wọn ẹ̀jọ̀ ẹ̀. o ti gbowó lọ́wọ́ tẹ́nàntì yẹn. ọ̀rọ̀ wọn padà sọ wọn gbowó lọ́wọ́ àwọn èèyàn tí ìlú tó máa lò bò tí mi mọ̀ kó tó fà wàhálà náà dájú láti àwọn fẹ́ lé wọn ṣá wọn pè mí kí wọn lọ ilé ìjọba ọ̀rọ̀ ẹjọ́ kan lè léyìí èmi náà ti gbé bùkún láti ṣẹ́tù ẹ̀ mú. tó bá nígbà tí a bá ti ń gbé mọ́tò lọ yẹn pé mi gan lẹ́wọ̀n tó fẹ́ kó dání àwọn aláwo àwọn olóyè nílùú wa. àwọn ojú ẹ̀. ewu tí ẹ náà gidi pàpà pẹ̀lú kí bàbá máa ṣàgírí sọ́mọ ewu náà gidi pẹ̀lú gbogbo abájẹ́sọ̀ wa kágírí lórí agbẹ́gbẹ́gbẹ́gbẹ́ àdégbọ́dọ̀ sọ̀rọ̀ nílé wọn múra kọ̀ọ̀kan sí wa ni. ṣé mi ní jáde ni ìgbà tẹ́ ṣáà ń ṣe lover boy and girl. má dànù oníkóra Calvin Klein frame fún mi ni kí n fi ṣe big girl on campus kò ra fún mi bí wọ́n wá ń sìn inú kò fẹ́ rí mi. ó yà sọ fún ẹ pé tí n bá ti lóye kí n máa ra fún ẹ. Yeah, right. ta ni. má sọ̀rọ̀ jù Barrister K. ọ̀rẹ́ mo ti check ẹni nínú mi náà báwo ni kan báwo kí n ṣẹlẹ̀ ní girls mo kí n mo wá fún láti parí àwọ̀ tó wà láyìn àti dad mi torí ọ̀rọ̀ tó wà lẹ́yìn mo pé ó ń disturb peace inú ilé gan so láti ṣe correction lórí ẹ̀ so àbí báwo lè ṣe. kí lẹ fi rò pé a lè trust yìí. why not. ọmọ landlord. no káǹtì yẹn ni iṣẹ́ ọ̀tọ̀ tí òbí ọ̀tọ̀ àti pé mediator ni mi dẹ̀ mú láti parí ọwọ́ tó wà láyìn àdáàdì mi gẹ́gẹ́ bí iṣẹ́ mi. kí ni ọmọdékù bá bí ẹkùn ló máa jọ so kí lẹ ń sọ. má sọ bẹ́ẹ̀. hey girls ẹ ti ka check fún peace line nílé kúrò ẹ rẹ nà. kú ni o ṣe máa ń sọ̀rọ̀ síbi tí ó bá yẹ kó sọ̀rọ̀ sí báyìí ó ti gbàgbé nǹkan tó ṣe fún wa ni. kí la fẹ́ ṣe a máa ní sùtù fún ọ náà nínú. anyway nígbà wo ni meeting o. today onígangan ni. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. ó dàbọ̀. Barrister ẹ náà kí akẹ́ bá bàbá sọ̀rọ̀ dáadáa. like father like son. adébẹ̀ tán ní sìnkọ́ tó bú wa. from fry pan to fry. kò súbà o. parí ìlú bàbá ẹ̀ this time. ilé ìwé jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà. Ọlámídé. èmi padà máa pè é máa pè é. nígbà ló wà látàárọ̀. wọ́n lè ṣe é. wọ́n fi ṣàdá wà orí mi. anyway ọ̀rọ̀ landlord yẹn ni o. ṣé tọmọ ẹ ní pé fẹ́ ṣe mítì jẹ́ fáwọn èèyàn sílẹ̀. kí ló rò pa lè ṣe sí báyìí sìn. kí ni wọ́n ti fẹ́ rí wa fún bí wọ́n fẹ́ lé wa jáde ńlé. wọ́n máa lé wa jáde. àgbà tó ti bú wọn ńkọ́. mi ò pé ó gbádùn ìwọ ò bú wọ. èmi mi sọ wọ́n ṣàfihàn mi lẹ́nu èmi máa manage for the main time bí báyìí so ìwọ lè jáde ṣá. mi ò forí òkè a máa jọ kó jáde ni. ìgbà tẹ́mi bá jáde níbo ni wọ́n fẹ́ wà. mo rò pé mi ò ní fẹ́ ṣe tọ́nsìn kí n manage bí báyìí for the main time. ó fẹ́ manage ìwádìí àwọn máa wọ̀ ọ́rẹ́ tó ń kó jáde o ìwádìí àwọn máa manage. anyway ó ní ọmọ kan tó fẹ́ rí wa fún un lọ́dẹ̀ tí ní pé meeting will be later in the day so. má ṣàbù wọn tó bá tún débẹ̀. all right. ṣáà ló jẹun.
bọ̀gbọ́n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́kẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ o ilé ìwé ṣóun lòbíràn ẹ lọ ó lọ́wọ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Ladies and gentlemen, mo rí i pé inú bí gbogbo yín ṣùgbọ́n mo fẹ́ kí wọ́n ti slogan kan tí ó pa ogun wa pọ̀. Great Nigerian student. Great. Great Nigerian student. Great. Great Nigerian student. Great. Inú mi dùn pé gbogbo ọ̀rọ̀ tí mo bá yín sọ látòkè ni ẹ gbọ́ sí mi lẹ́nu ṣùgbọ́n mo fẹ́ kí wọ́n di pé tí bàbá bá ṣe ọmọ ọ̀ tí ọmọ bá ṣe bàbá ọmọ ṣì náà ló máa bẹ bàbá and gbogbo wa báyìí pẹ̀lú mi náà lájọ ṣe bàbá mi so mi fẹ́ kẹ́ ẹ rí i pé bóyá pé ẹ̀yin nìkan ni ẹ̀ṣẹ̀ dáàdì mi so that's why tí mo fi bá yín sọ̀rọ̀ ní òkè látẹ̀kan but mo fẹ́ kí gbogbo wa ká ní lọ́kàn pé gbogbo tó wà nílẹ̀ ó ti tán ká dẹ̀ bẹ dáàdì mi once and for all. So, great Nigerian student. Great. Great Nigerian student. Great. Great Nigerian student. Great. ẹgbẹ́ alájẹsẹ̀kù ẹ̀dúró ẹgbẹ́ alájẹsẹ̀kù ẹ̀dúró ẹ̀rí sọ ẹgbẹ́ alájẹsẹ̀kù ṣé ẹ rí yìí tó jẹ́ ṣọ́ọ̀gù tó wà níbí báyìí tó dirun sórí yẹn tí n bá ti rí lórúba yìí ṣé dájú ojú ẹ̀ máa ń dẹrù bà mí ìyẹn mo fẹ́ kó kó òun léyìí. àwọn ẹgbẹ́ alájẹsẹ̀kù àyìnlá ẹ máa ń lò jo mo lo ti rí Ṣàngó sígbèrè ni ó ní sínú gbóni bíi ni àbí ìwà jẹ ilé àárọ̀ níbi tí Ṣàngó wọlé sí àbí kò sóore ọmọ ọlọ́mọ tó dirun nù pẹ́ Ṣàngó wọ́n ti yanjú ọ̀rọ̀ wọ́n ti bẹ̀ wọ́n fẹ́ bẹ̀ ọfẹ bẹyìn ẹ bá ti jẹ mi lé kan náà. ǹjẹ́ olóòtú ní pẹ̀lú ara rẹ̀ tí ẹ pẹ́ bu kókó kóra lọ́jọ́. òfin tí mo bá já ọ lè fẹ́ kò sí wàhálà ṣé ẹ rí ìtẹ́mìtẹ́ mi sọ ọlọ́wọ́ sàánú gbogbo yín láyọ̀ ilẹ̀ kàwé yín tẹ́tẹ́ ìdílé yín ẹ̀mí mo sáà mo bí eléyìí mo kéèyàn máa bì ní fìfóhùn ọmọ kóòtù àbẹ́yẹ lòun àbọ̀hún àyè àbí kankan tí màá bẹ̀ mí nínú. bàbá kò sí ẹ̀. sọ ti yé yín nìsín sọ ti yé eléyìí lórí òpè. èyí ọmọ ẹ̀rọ bínú bá ń bí Ṣàngó orógbó lè yàn fún bínú bá ń bọ̀gùn wọ́n tàpolé lórí bẹ́sùn náà bá yarí wọ́n tàpolé ó mọ tí wọ́n lè ta lé mi lórí tí gbogbo ẹ̀ bá ti yanjú tó ti dolúrú eléyìí mọ̀. bàbá bàbá wa Dave fáwọn ìwà ẹgbẹ́ fún bàbá. ẹ bàbá. nàìjíríà sí o. nàìjíríà sílẹ̀. ọ̀rọ̀ ayé sàbò. nàìjíríà sílẹ̀. ọmọ mi ni gbogbo yín bẹ́ẹ̀ bá ní ìdí gàrí nínú yín tó wá ìyàmá fi ìdúkọ́ kò kọ́ lọ. èmi gbà tẹ́mi ti rí ilé mi tí mo rí pé alátẹnujẹ ni tó bá yà ń sẹ̀yìn aṣọ pé mi gba sólókì ṣé bẹ́yìn tí ń gba màmí ògógóró sínú ìgò nísìn ẹ má bẹ̀rẹ̀ sí ni máa mú èmi ò lọ́ọ́ láti bá yín sọ àtẹnujẹ ló fẹ́ pa yín àtẹnujẹ yín wá múra kọ̀ọ̀kan géèdè kó burú ẹ mú kọ́tẹ́ máa mú ọ̀rọ̀ tẹ́mi sọ fún yín kó lè sí àbí ọ̀rọ̀ tí mo ṣe fún yín kó lè sí bàbá ṣẹpẹ̀ mi ò bá yín ní aṣẹ́jọba ẹ̀rù lè máa ṣẹ̀ṣẹ̀ wá lọ sí Yaba máa lọ sábẹ́kúta máa lọ kọ́ wọn wèrè tó wà bẹ́ẹ̀ máa kọ́ wọn síbí mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú máa mẹ́tọ̀ pé mo ta lè yìnbọn yìí lórí. jẹ́jẹ́ láyé gbà ó ayọ̀ jẹ́jẹ́ láyé gbà ó Dáfídì jẹ́jẹ́ láyé gbà ó Kírísítánà jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó lọ jẹ́jẹ́ láyé gbà ó ọjọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ó ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gbà ìṣe jẹ́jẹ́ ọmọléèwé ẹgbẹ́gbẹ́gbẹ́ ò dá ẹ má wọ̀ bẹ̀ ó. Great concepts. Thompson Lee.
Street concept again. Okay. Let's sign off. Okay now.